Ẹ káàárọ̀, mo kí gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ nílé lóko lẹ́yìn odi mo kí wa. Mo kí gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì lápapọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ògbómọ̀ṣọ́. Bí àjíǹde ara máa jẹ́, wọ́n dẹ̀ kí àwa mùsùlùmí wípé a kú ìparí ààwẹ̀ adẹ̀kú ọdún, ẹ̀mí wa gba ọ̀pọ̀lọpọ̀ ààwẹ̀ láyé, a ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, àmì àṣẹ. Mo kí bàbá wa ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé, bàbá wa number 1 nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa His Imperial Majesty Ọba Àfọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmagẹ̀gẹ̀ ìkẹta. Mo ṣí fìlà forí adé, orí ìdọ̀bálẹ̀ ni mo wà. Kádé ọpẹ́ lórí lọ́kànrin kése, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọ́kínní, káwọn ẹ̀sìn ọba kan jẹ kópẹ́, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káṣí ọpẹ́ lẹ́nu lọ gbáà, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, bí tí wàá wò kẹ́ pẹ́ láyé tó bàbá. Ẹ ò ní fi àìsàn lò gbà, àìsàn ní dè yín mọ́lẹ̀, ẹ ní fàárẹ̀ lò gbà, bẹ́ẹ̀ ni àmì àṣẹ. Bí ẹ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ ń da tó ń bọ́ sójú ọwọ́, bẹ́ẹ̀ náà ni yóò máa wà lọ títí láéláé, àmì àṣẹ. Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ké pè wá wípé bí fọ́nrán ṣe ń jáde ẹ̀ ò mọ rí lásìkò, ẹ jẹ́ ká mú yẹn gbọ́ náà ká kọ́ yanjú ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń bá wa bọ̀, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, tẹ́ ti ń wo fọ́nrán wa bọ̀ tipẹ́tipẹ́, tẹ́ ti subscribe, ẹ̀kan náà ni notification, ẹ̀kan náà ni ọ̀fẹ́ dẹ̀ ló bá dé, ìtùkù ní jákọ́bọ̀ nínú àkáǹtì yín, ẹ̀ ń tẹ́ bá wá tẹ̀ iná ilẹ̀ ọmọ gbádùn rẹ̀ lọ títí láéláé. Bọ̀tà wọlé ìrẹ́ wa alálùbáríkà tó jẹ́ pé a ti ń wo fọ́nrán bọ̀, àìrántí ká subscribe àìrántí wípé ó yẹ kí n subscribe, á jẹ́ subscribe nísìnyí pẹ̀lú àwọn olórí alálùbáríkà ìtẹ́ pípẹ́ àkọ́kọ́ ni láti wo fọ́nrán wa. Ẹ jẹ́ káwa méjèèjì àwọn olórí alálùbáríkà, àwa tí ilé ayé wa ti da tí ò ní bàjẹ́, tọ́run wa ti da tí ò ní yẹgẹ́, bẹ́ẹ̀ ni ìyọwọ́ bàjẹ́ Ọlọ́run ní fi kan ọ̀rọ̀ wa, bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ Ọlọ́run bá bomi ìtura sí tó ti wá dánú ayé wa, Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kan. Ó yẹ tẹ̀lé mi ká lè jẹ́ ká subscribe náà ká tó máa lọ, torí pé táwọn fọ́nrán bá ti ń jáde, tí fídíò bá ti ń jáde, tá bá ti wà lórí live, tá ń gbé ṣọ́ọ̀tì jáde, táwọn yẹn máa ń comment, tá reply to comment. Ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ tí a kó máa balẹ̀ sọ́dọ̀ yín, ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí wò. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá lọ lórí channel ọ̀dọ̀ ẹni ọkọ̀ máa balẹ̀ sí, ọ̀fẹ́ dẹ̀ ló bá dé, jùbọ̀ ní jákọ́bọ̀ náà àkáǹtì yín. Fídíò tá ń wò yìí, ẹ jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún, á rí tí a kọ subscribe, SUBSCRIBE subscribe. Ẹ jẹ́ kára àfikà tẹ̀ lórí, yóò yí padà, yóò wá di subscribed, SUBSCRIBED. Yóò gbé dísẹ̀, yóò gbàgbó sẹ́gbẹ̀ẹ́, jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn. Aago yẹn wá yí padà, yóò di aago 3, yóò wá tó wá látòkè wá sálẹ̀, ìṣesí kọjọ́ ọ̀tún fóònù yìí tàbí wà láfíà. Ẹ jẹ́ ká tẹ tòkè pátápátá. Èyí tí a kunu rẹ̀ dúdú bí fóònù mi, wọ́n kọ́ fún mi fóònù mi, wọ́n á kọ́ AW ẹ̀sẹ̀gbẹ̀rẹ̀ òun gangan ní ká tẹ̀. Yẹn nípa àti gba notification nìyẹn o, ìtàlélólógún ní ẹni kí táwọn fọ́nrán bá ti ń jáde, tí lẹ́kùn jáde, ṣọ́ ti ń jáde, táwọn yẹn máa ń comment, ẹni pẹ̀lú comment, gbogbo nǹkan tó bá lọ lórí channel ẹ̀yin làkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí lórí channel yín. Ọ̀fẹ́ dẹ̀ ló bá dé, ó yá ẹ jẹ́ ká subscribe. Àṣegan ilé ayé wa ọ̀nà kò ní bàjẹ́, ìjẹ̀mímu wa kò ní nira. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa, wípé ohun gbogbo tó bá ń lọ nílùú Ògbómọ̀ṣọ́, a ò ní jẹ́ kí tiyín ó di sí wa, pàápàá jùlọ gbolẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá, pàápàá jùlọ orílẹ̀-èdè yìí. Gbogbo nǹkan bá ti ń lọ ní sísẹ̀ntẹ̀lé, a ó máa mú wá fún yàrá ti sàdéhùn fún yín. A máa mú wá fún yàrá ní jẹ́ kó fò yín ru, àti ní jẹ́ kí tiyín ó di sí, tiyín ní láti subscribe. Tẹ́yìn bá ti subscribe ó ti tán, nítorí láti ṣe fún wa náà nìyẹn. Kò dẹ̀ ná yín kọ́bọ̀. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn ò ní rọ, làákà yín ò ní jọba, owó ò ní tán lápò yín, àmì àṣẹ. Ní àárọ̀ yìí, ọ̀rọ̀ méjì bọ́lọ̀ bá fún wa láàyè, torí àfẹ́ kí fídíò yìí kó gbókòrò mọ́ wọn bá ní méjì la fẹ́ sọ, tọ́lọ̀ bá ní kàlú bá wáyé kò sí ìtasọ́ níbẹ̀ ta ní kẹ́kọ̀ọ́ níbẹ̀. Torí pé àwọn fọ́nrán tèmi ń gbé jáde kò máa ń sọ fún gbogbo àwí pé ẹ̀kọ́ ìlà fi ń kọ́ra wa, ẹ̀kọ́ ni là fi ń kọ́ra wa. Àwọn tó ti jì sọ́fìn ti jì sọ́fìn, kí lọ́nà àbáyọ fún wọn. Àwọn tí wọn ò jì sọ́fìn bẹ́ẹ̀ ni kí wọ́n má jì sọ́fìn kí wọ́n dà mọ́ pọ́fìn lélẹ́yìí. Ìdí nìyẹn tá a fi ń gbé àwọn fídíò yìí jáde kó lè kọ́ wa lẹ́kọ̀ọ́. Àwọn tó jọra àwọn arọ́bàfín kí wọ́n ronú kí wọ́n pàwàdà. Àwọn arọ́bàfín kí wọ́n ronú kí wọ́n pàwàdà, kí wọ́n jọyìn Ọba Gándì láti gbé ohun rere ṣe nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ ìlú Ọ̀yọ́ state. Ká má dòńdò wípé tẹ́nìkan bá ń gbé káwa kan máa fà wálẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ,
a rí wípé bàbá wa His Imperial Majesty ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ kẹta, Ọlọ́run lò bàbá yìí láti gbé ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ga. Kódà ẹ má jẹ́ ká tanra wa, gbogbo Ọ̀yọ́ state lápapọ̀, gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ tó fi mọ́ orílẹ̀-èdè yìí. Ìdí nìyẹn, gbogbo àwọn iṣẹ́ takuntakun tí bàbá ń ṣe là ń gbé jáde lẹ́yọ̀kejì ká máa mọ ohun tó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ nípa ìdàgbàsókè. Ẹ rí i pé slogan bàbá ni wípé ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ń lọ jẹ mí lógún. Ẹ dẹ̀ rí i pé bàbá ò mú lérí wọn mú láwàdà. Wọ́n pe ìfẹ́ sáàrin àwọn ọmọ ìlú nílẹ̀ yìí ni lókè òkun ni everywhere. Bàbá wá gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lọ. Ipe ká fi inú kan ẹ ká forí korí ká fi kò lókun. Bẹ́ẹ̀ ni kóhun gbogbo kọ́ máa lọ ní mẹ̀lọmẹ̀lọ ká gbọ́ra wáyé kífì ọ wà. Oníṣẹ́ tí bàbá kọ́kọ́ ṣe Ọlọ́run dẹ̀ gbà fún wọn. Bàbá ṣe empowerment, bàbá jí omi tó ti kú tipẹ́tipẹ́, bàbá kọ́ police station, wọ́n ń kọ́ ọjà oríṣiríṣi nǹkan mèremère ni bàbá ń ṣe. Ṣùgbọ́n láìpẹ́ yìí a ó rí wípé ní ààwẹ̀ tó parí yìí àáfàá wa kan, àáfàá ńlá kan láti ìlú Ìlọrin, wọ́n wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láti wá ṣe wáàsí fún wọn. Àwọn kan wá ń sọ, wọ́n ń gbébọ̀rọ̀ wípé bàbá wa His Imperial Majesty pé bàbá ò nífẹ̀ẹ́ mùsùlùmí, bàbá ò nífẹ̀ẹ́ wá, bàbá ò nífẹ̀ẹ́ yìí, tó dẹ̀ jẹ́ wípé ó hàn sóníkálukú gidigbe wípé ìfẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àti mùsùlùmí ni àti kìrìsìtẹ́nì ni àti oníṣẹ̀ṣe ni, tó fi mọ́lé tó fi málejò ńlọ jẹ bàbá lógún tí bàbá ò dẹ̀ fi ṣàwàdà. Tí bàbá ò fi ṣàwàdà rárá o, a rí pé ohun gbogbo tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ ní ṣísẹ̀ntẹ̀lé ni wọ́n ń gbé jáde fún wa là ń rí, tó dẹ̀ ń fi ń ṣe àmì ìdánilójú fún wa wípé bàbá dúró nídùú wípé Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ dúró sí ìdàgbàsókè, gbọ́dọ̀ bá ilẹ̀ Yorùbá lápapọ̀. Nítorí wípé ọba tó bá dúró nídùú ipò ń tún agbègbè tiẹ̀ ṣe, àríkọ́ṣe ní fáwọn ọba yòókù, àríkọ́ṣe ní fún gbogbo ènìyàn, àtòníṣẹ́ ọwọ́, àtòníṣẹ́ oṣù, àtòníṣòwò, àtòníṣẹ́ ìjọba. Àríkọ́ṣe ni bàbá jẹ́. Àwọn mèremère tí bàbá wa ń ṣe, ẹ rí wípé bàbá ò yẹ̀sìn kan sọ́tọ̀, wípé kìrìsìtẹ́nì ni àwọn eléyìí ni bàbá dúró tì wọ́n. Bàbá dúró tì wọ́n, ó dúró ti gbogbo ètò wọn, ó dúró tẹ̀sìn wọn. Tó bá jẹ́ pé àwọn mùsùlùmí ni bàbá dúró ti gbogbo mùsùlùmí lápapọ̀, wọ́n dúró ti ẹ̀sìn wọn. Tó bá jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ni bàbá dúró tì wọ́n lápapọ̀, wọ́n dúró ti ẹ̀sìn wọn, kó tí wọ́n bá ń ṣe gẹ́gẹ́ bí ọba ìlú, wọ́n dúró tì wọ́n látòkè délẹ̀ tó fi máa wọn oníṣẹ̀ṣe. Oníṣẹ̀ṣe wọ́n dúró tì wọ́n símsím látòkè délẹ̀, gbogbo tí a bá dẹ̀ ń ṣe wọ́n dúró tì wọ́n láti ṣe. Ní àwa rí i pé bàbá ò fi gbá kankan bọ̀ kan nú. Bàbá ò sì mú ẹ̀sìn kan ní ọ̀pọ̀ sí pé bóyá ìkan dáa jù kan lọ àbí kan làwọn fẹ́ràn jù kan lọ. Ẹ rí i pé ó hàn nínú wa bàbá, ó hàn nínú gbólóhùn wọn, ó sì hàn nínú sísí wọn. Mo fẹ́ gbé wa débẹ̀ láàárọ̀ yìí, mo fẹ́ gbé wa débẹ̀. Mo fẹ́ kí bàbá wa àáfàá ńlá kan nílùú Ògbómọ̀ṣọ́, bàbá wa Mukadam Abdulhasis, mo fẹ́ ká gbé wa débẹ̀. Kí ni ohun tó ṣẹlẹ̀ láìpẹ́ ìlú Ògbómọ̀ṣọ́? Ẹ rí i pé àwọn èèyàn máa ń ròyìn bàbá wa ọba Gándì wípé àti ń rí ọba àti ìdúró ọbẹ̀ léyìí, tó jẹ́ pé gbogbo mèremère tí ọkàn àwọn èèyàn lọ́bẹ̀ rárá bàbá yìí ń ṣe. Èyí tọ́ka àwọn èèyàn lọ́bẹ̀ bàbá ń ṣe. Gbogbo tí bàbá dẹ̀ ń ṣe ni pé láti pèfẹ́ sínú ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, láti mú dàgbàsókè bá ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pàápàá jùlọ Ọ̀yọ́ state, láti mú ìdàgbàsókè bá ẹnì kọ̀ọ̀kan wa nínú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ẹ rí i pé bàbá òun ní kékeré, mo fẹ́ gbé yín débẹ̀, mo fẹ́ gbé yín débẹ̀. Then tá a bá wo fọ́nrán yìí tán, fọ́nrán méjì mo fẹ́ ká wò. Kí ni ń ṣẹlẹ̀ láàrin àwọn oníròyìn nílùú Ògbómọ̀ṣọ́? Ẹ rí wípé tá a bá gbé lọ sọ́tún, tá a bá gbé lọ sósì, awuyewuye ń bí, awuyewuye lọ́run tí àwọn èèyàn kan ń dìde ní dìde ọmọ ta, ìdìde jàǹdùkú, tó jẹ́ pé ohun tí wọn ò lè sọ, ohun tí ò yẹ kó wọ́n máa sọ sọ́ba ìlú wọn, òun ni wọ́n ń sọ. Ipa rere wo àwọn ọlọ́pàá kó nípa rẹ̀? Ìgbésẹ̀ wo rere ni àwọn ọlọ́pàá kó láti àwọn agbófinró kó láti fi jẹ́ wípé àlàáfíà jọba nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀? Finally, ikú dẹ̀ ń kí bí ikú, ẹyẹ ń kí bí ẹyẹ, àwọn èèyàn ń fọ̀n bí èèyàn. Àwọn agbé wa débẹ̀, mo fẹ́ káwọ́ àwọn fídíò yìí ká fi kẹ́kọ̀ọ́.
ẹ̀dẹ̀ rí pé mi máa ń sọ fún wa wípé àwọn fídíò tí mò ń gbé wá àwọn tó jìn sófin ti jìn sófin kí lọ́nà àbáyọ fún wọn àwọn tí ó jìn sófin kọ́ mọ̀ pé wọn ò jìn sófin àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ àfi ń síra wa níyè wípé bí nǹkan ṣe ń lọ káwọn ọ̀dọ́ máa mọ̀ kí wọ́n mọ bí wọ́n ṣe lólé ayé wọn kí wọ́n mọ bí wọ́n ṣe rin ìrìn àjò wọn irú ẹni tí wọ́n tẹ̀lé kí wọ́n mọ̀ irú àfáà tí wọ́n tẹ̀lé kí wọ́n mọ̀ irú pásọ̀ tí wọ́n tẹ̀lé kí wọ́n mọ̀ irú babaláwo tí wọ́n tẹ̀lé oníṣẹ̀ṣe tí wọ́n tẹ̀lé kí wọ́n mọ̀ kí wọ́n má jẹ́ kí ẹnìkan kan tàn wọ́n jẹ kí wọ́n má jẹ́ kí àfáà kankan kó forí wọn fágbọn. Ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń lọ àfi kí ọlọ́mọ kó bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ìdí nìyẹn táwọn dẹ̀ fi ń gbé fídíò jáde wípé láti kékeré ni kọ́mọ ó ti gbọ́n mọ̀rú ẹni tí wàá tẹ̀lé mọ̀rú tí wọ́n fẹ́ lò ẹ́ fún ṣé tí wọ́n fẹ́ lò ẹ́ fún wọn lè lo ọmọ wọn fún iṣẹ́ tí wọ́n fẹ́ bí ọ ṣe dé tòrutòru tí wọ́n ń bẹ àwọn ọmọ ọlọ́mọ ṣé wọ́n lè bí ọmọ tiwọn ìdí nìyẹn táwọn fi ń gbé fídíò jáde kóríkálukú ọ̀sọ̀jí kárìnrìn tí ó mú àlàáfíà wọ̀lú tí ó mú àlàáfíà bá gbogbo wa tí ó sì mú ìdàgbàsókè bá ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ìlànà fi ń gbé àwọn fídíò sí jáde kí ni paríri tí àwọn ọlọ́pàá ń kó lórí rẹ̀ ló fi sọ pé fídíò tèmi ẹnikẹ́ni tó bá lójú ń kàn ọ́n tó bá fò fẹ̀rẹ̀ tó fò sáárín tàbí ẹni tó lójú ń kàn ọ́n tó fò fẹ̀rẹ̀ tó lọ sí di ẹ́ǹdì irú ẹni bẹ́ẹ̀ kàn sún dátà náà ní ọ̀fà àkókò ṣòfò kọ́fẹ̀ kan máa wo fídíò náà sí pé torí pé ẹ̀kọ́ lèmi fẹ́ ká máa rí mú yọ nínú àwọn fídíò tí mo ń ṣe kò sí pákà ń ṣe fídíò káwọn ọ̀dọ́ wò àwọn ọmọ kéékèèké òkun ọlọ́gbọ́n kọ́ káwọn àgbàlagbà wò òkun ọlọ́gbọ́n kọ́ ọ̀nà wo la fẹ́ gbà lólé ayé wa tẹ́nìkan ò fi ní kó wa sínú páńpẹ́ tí wọ́n fi ní lò wá fún iṣẹ́kíṣẹ́ at the end of the day bí n táwọn gbé òní ṣẹlẹ̀ tó bá padà wá ṣẹlẹ̀ tán ojú wo ni wọ́n máa fi wò wá sáálé rìn láàrin ìlú ká máa yan mọ́ sórúkọ wa ò ní bàjẹ́ ṣé orúkọ mọ̀lẹ́bí wa ò ní bàjẹ́ ìlú má wàá pariwo là fi ń ké má jẹ́ kí wọ́n lù ẹ́ fún tí ò dáa má jẹ́ kí wọ́n bí ọ níṣẹ́ dé tòrutòru má jẹ́ kí wọ́n bí ọ níṣẹ́ tí wọ́n ní lè bí ọmọ tiwọn kóníkálukú sọjí o ká dẹ̀ fi àlàáfíà ká fi gbé ká fi ìfẹ́ bára wa lò ká fi ìfẹ́ ká fi bára wa lò ẹ rí pé bàbá wa ọlọ́lá wa ìsìn primary justice ọba Fọlábí Oyègándì Olúmọgẹ́gẹ́ ìkẹta èèyàn tún gbọdọ̀ fìfẹ́ bá aráàlú ẹ̀ lò bí ọba ṣe ń lò yìí lọ wọn á fẹ́ gbé yín débẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi wáàsí tí bàbá wa Jackman láti ìlú Ìlọrin tí wọ́n ṣe nílùú Ògbómọ̀ṣọ́ rẹ kí n gbé wa débẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lẹ́nu bàbá wa Mukadam Abdulaziz àfáà ńláńlá ni wọ́n nílùú Ògbómọ̀ṣọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله الطيبين وسلم آمين akira wa ní gbogbo tí Ọlọ́run ti ní kí a máa gbọ́ mi ní dédé àsìkò yìí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ẹ káàsán níbi táwa wà níbí báyìí ẹ káàárọ̀ níbi tẹ́ bá ti ń wò mí láàárọ̀ ẹ káalẹ́ ibi tí Ọlọ́run bá ti ní alẹ́ òun náà ni wíwò kún orí Ọlọ́run kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa lékún àlàáfíà Ọlọ́run kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billah. Ẹ má bínú ó pẹ́ díẹ̀ kí n tó wọlé àtàárọ̀ ni ọ̀rọ̀ yìí ti ń gbé mi nínú but àwọn Airtel wọ́n ṣe ń tó wù wọ́n àtàárọ̀ ní sáfíìsì lọ yìí náà àtàárọ̀ wọn làwọn Airtel ti ń ṣe tó wù wọ́n sáfíìsì wọn ò ṣe dáadáa even the same náà ó sì tún but tí mo bá tún rí fílẹ̀ tí mi ò ṣe máa ní this present so kò ní easy àti ṣe mátílẹ̀ fi máa show because mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn programs tí mo fẹ́ ṣe òní ilé mi náà ó ṣe ìparí tafsir mi ìyẹn ní ìsàlẹ̀ general board mo ní láti ṣe mo kí bàbá wa the Grand Mufti of Oyo State bàbá wa Fadilatu Sheikh Alhaj Ismail Ọlátúndé Muhammad al-Bashir Busairi Okunlebo bàbá wa mufti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú àṣeyẹ àná ẹ kú ọ̀pọ̀ èèyàn Allahu Akbar kèé yẹni jù bẹ́ẹ̀ náà lọ o kèé yẹni ju bó ṣe yẹ yín yẹn lọ Ọlọ́run ní jẹ́ ó yẹ ẹlẹ́ fún yín Ọlọ́run wà jẹ́ kí ẹ̀mí yóò gùn kò ní ṣe tàná yẹn kò ní ṣe ní àṣemáláyé fún yín ibẹ̀ yẹn kún púpọ̀ ibẹ̀ yẹn kún púpọ̀ ibẹ̀ yẹn kún púpọ̀
adúpẹ́ fọ́lọ́run bá a bá dáná kalẹ̀ tààrí yẹn bá wa jẹ́ ẹ jẹ́ adúpẹ́ ni o torí púpọ̀ àwọn èèyàn ni wọ́n dáná táwọn èèyàn sì ń ré kọjá níwájú ilé wọn tí wọ́n sì lọ ń ra oúnjẹ lódì kejì wọ́n ń ré kọjá níbi oúnjẹ ọ̀fẹ́ wọ́n sì lọ ń fowó ra oúnjẹ lódì kejì ẹ̀yin wá dáná lẹ̀ ayébáyé jẹ́ bàbá mufti ọlọ́run ò ní bà yín jẹ́ ìwà dáadáa tẹ́ ń wù tí gbogbo ayé fi ń nífẹ̀ẹ́ yín ọlọ́run ò ní gba ìwà náà dànù kó lọ́wọ́ yín wala la ilaha illallah gbogbo àwọn zumala oyin àwọn mọ̀kádàmù lè wà ń zin bàbá wa fẹ́dra àwọn àyímá àwọn bàbá wa ìmáàmù àgbà fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá Pàkòyí gbogbo wọn tí wọ́n kún yín lọ́wọ́ láti jẹ́ kí ètò yẹn kó wà successful àánú ọlọ́run kó jẹ́ kó máa bá gbogbo ẹnìkọ̀ọ̀kan wọn náà gbé gbogbo tó ní kálukú náà dálẹ̀ lọ́jà ọlọ́run má tún mọ́ wọn lórí àti gbogbo àwa olólùfẹ́ yín náà wala hawla wala quwwata illa billah mo kọ́ sókè ní báyìí because ẹni tí mo wá kí gangan òun ni bàbá wa ọba aláyélúwà his imperial majesty ọba Gandhi Afọlábí Ọládùnní Ọláoyè Òrùmọgẹgẹ the third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land kábíyèsí mo ṣí fìlà forí adé rẹ mọbìnrin kó mo bá yín lóyìn pé yín ló kọ mo ní who said baba kábíyèsí didn't love we Muslims? Who said baba kábíyèsí didn't love we Muslims? Talent tó sọ wípé baba kábíyèsí ò nífẹ̀ẹ́ àwa mùsùlùmí? Talent tó sọ bẹ́ẹ̀? Mo wá ní Ọba Gandhi really has respect for every religion. Ọba Gandhi wọ́n ní ìbọ̀wọ̀ wọ́n dẹ̀ ní ìbọlá fún gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn pátápátá torí wípé kíni ìjẹ́ ọba tí wọ́n jẹ́ ọba yẹn ó jẹ́ kí wọ́n bá lórí gbogbo ẹ̀sìn. Tó bá ní mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ni mùsùlùmí ni wọ́n. Tó bá ní kìrìsìtẹ́nì ni wọ́n bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì ni wọ́n. Tó bá ní oníṣẹ̀ṣe ni wọ́n bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe ni wọ́n. Torí wípé kíni àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ń bẹ nínú ìlú tí gbogbo wọn sì ń retí ìwọ̀ tó yẹ kí ọba ó pé fún wa tí wọn sì gbọdọ̀ má pé fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. So wọ́n tó bá ti jọba nínú ìlú gbogbo ẹ̀sìn ló máa ṣe tiẹ̀ bọ́lọ́hun ọba náà ṣe ń ṣe ti gbogbo ayé kódà ẹni tí ò tún lẹ́sìn tóun ò tún sin kankan tí ó tó gbà pọ́lọ́hun wà ọlọ́run tún ń ṣe tiẹ̀ náà ní fi ń jẹ́ Ar-Rahman ọba àjọkẹ́ ayé. So ó dẹ̀ ní gbogbo àwọn ọba yẹn zilo life ard òjì ọlọ́run ni wọ́n lórí ilẹ̀. Àwọn gbọ́dọ̀ mú nínú ìwà tọ́lọ́run ọba ń wù tí mùsùlùmí bá tẹ́wọ́ sí ọlọ́run pé ọlọ́run à ń fẹ́ nǹkan báyìí ọlọ́run ó ṣe fáwọn mùsùlùmí. Bí kìrìsìtẹ́nì bá tẹ́wọ́ sí ọlọ́run pé ọlọ́run o olúwa ò ṣe báyìí fún wa ọlọ́run ó ṣe é fún wa. Báwọn oníṣẹ̀ṣe náà bá pe olódùmarè á dá wọn lóhùn. Gbogbo yín ni ó jọ máa ṣe ti yín nígbò bá yá yóò ṣàṣàyàn àwọn títí ẹ̀ nínú yín. Bẹ́ẹ̀ làwọn lọ́balọ́ba náà rí. Bí mùsùlùmí bá ké gbàjarè lọ́sọ́dọ̀ wọn á gbọ́. Bí kìrìsìtẹ́nì bá ké gbàjarè lọ́sọ́dọ̀ wọn á gbọ́. Báwọn oníṣẹ̀ṣe náà bá láwọn dé wọn á gbọ́. Àwa ń kí bàbá wa ọlọ́lá wa Ọba Gandhi. In tó fà á tí mo fi ń sọ wípé bàbá yìí wọ́n ojoojúmọ́ ni wọ́n amaze àwa mùsùlùmí. Ojoojúmọ́ every blessed day ni wọ́n fi ń ya àwa mùsùlùmí lẹ́nu pé báwo lọ bá tún ṣe máa ń dáa tó tún jù báyìí lọ. Bàbá wùwà kan lánàá wọ́n ṣe ìṣesí kan lánàá tó yẹ pé gbogbo òjókòó ló mì látàrí pé kíni ìgbà tí bàbá wa Sheikh Abdulwasan Jakmal Atayese tí wọ́n dé wọ́n fẹ́ ṣe wáàzí because àwọn ni guest lecturer fún program bàbá mufti àná. Ìgbà Atayese wọlé wọ́n wá kí bàbá sí ìjókòó wọ́n dẹ̀ kí wọn dáadáa pẹ̀lú àpọ́nlé. Nígbà wọn wá fẹ́ máa ṣe àwọn ètò kan lọ pé ókè o ètò tó kù nísìnyí o òun ni wáàzí o ṣùgbọ́n ká tó ṣe wáàzí ẹjẹ́ gbọ́ kalimatu tarhib nǹkankan. Kábíyèsí wá ránṣẹ́ sáwọn àwọn elétò wípé in tí wọ́n tún fẹ́ fi ìbọn òun ẹ má jẹ́ kí wọ́n fi bọ́ o wáàzí ni mo wá gbọ́. Wáàzí gangan ni mo wá gbọ́ torí wípé àwọn àlejò ti pọ̀ nínú ààfin de bàbá kábíyèsí.
àwọn àlejò ti pọ̀ rẹpẹtẹ gan láàfin de bàbá kábíyèsí wá sọ pé káwọn wá dìde kúrò níjókòó yìí láì gbọ́rọ̀ Ọlọ́run kí ni láàrí dìde àwọn wásáàyè náà ẹ jẹ́ káwọn gbọ́rọ̀ Ọlọ́run. A rò pé bàbá kan fi sọ ọ̀rọ̀ lásán pé wẹ́ èèyàn máa ń sọ bẹ́ẹ̀ nígbà àfọ oníwàásí wa gba microphone tí àwọn ọmọ ṣe àrùnzù kábíyèsí wá dìde Allahu Akbar wọ́n wá ní ká bá wọn yí kí wọ́n bá wọn yí àga àwọn àga yẹn kọjú síbi tí àwọn bàbá wa Khalifatul Muslimin kọjú sí wọ́n jọ kọjú sí àwọn náà bàbá kábíyèsí ni àwọn àfọ oníwàásí sì ń bẹ ní ẹ̀gbẹ́ àlàáfíà bàbá kábíyèsí báyìí kábíyèsí wá sọ wípé kí wọ́n bá wọn yí àga àwọn síbi tí àfọ oníwàásí wà àwọn fẹ́ máa wò wọ́n lójú báyìí àìbọ́ ká lè mọ̀ wípé kìkì ń ṣe pé àwọn kan jókòó lásán àwọn fẹ́ gbọ́ wáàsí yẹn ni. Allahu Akbar bàbá wa dìde wọn akọjú àga wọn sí àfọ oníwàásí ọ̀rọ̀ yẹn ka àfọ oníwàásí gan láyà pé hé ọba ní Allahu Akbar bàbá kábíyèsí bó ṣe lè wò kẹ́mi yín ogun tó ẹ̀ ní wọlá yín lọ́wọ́ Ọlọ́run ò ní gba ọlá dànù kúrò ní ọwọ́ yín wọlá wípé ọlá tọ́lọ́run gbé fún yín tọ́lọ́run náà lè fi ń ṣe lágbára Ọlọ́run ní sánkú o kódà ọdún tẹ́ ẹ bù fúnra yín ó kéré lọ́dọ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ó sì kéré níwájú Ọlọ́run ó jẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó jẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó jẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ kó wọlá àánú Ramadan náà tẹ́ wà yìí kó wọlá àṣẹ dáadáa yín sínú ìlú wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹnìkan ní àjọ pé ó ti jẹ́ ọmọ ọba ní jó máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ tí wọ́n náà gbé bàbá rẹ̀ kan ó máa gbé e ṣépè o gbọ́ bàbá tiẹ̀ ìwọ gbé e síta kó mọ́ ṣe kí ni kó o máa gbé e ṣépè ọlá àánú lé yín ìwọ gbé e síta kó o máa fẹnu yá balẹ̀ kó o máa ṣépè fún tí kábíyèsí bá ṣe ń tí ò dáa èmi ti sọ nípìnlẹ̀ ẹ lọ́wọ́ àwọn fídíòs tí mo ṣe kọjá mo ní àwa yìí náà láàṣọ wípé àbá kábíyèsí bẹ́ẹ̀ ti ń tẹ̀ yẹ ẹ̀dákun ẹ̀tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀dákun ẹ̀tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀sìn jẹ́jẹ́ o a máa bò ó láti bá wọn sọ ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe yìí a expect pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ìwà ṣe bẹ́ẹ̀ yẹn ń jẹ́ kó máa jọ wá lójú ó sì ń wú wa lórí dandan wa ni ká bọ́ ọ̀tà ká sọ ọ́ fáyé dandan sì ní ká ṣàdúrà fún bàbá kábíyèsí gbogbo wọn tó ń wò mí yẹn dákun máa bá mi táìpù irú àdúrà tó bá wù wọ́n náà máa bá mi táìpù fún bàbá kábíyèsí kọ́lọ́n kó jẹ́ kí wọ́n gùn lẹ́mìí kọ́lọ́n kó jẹ́ kí wọ́n ní àṣepẹ́ wọ́n la ìyá nẹ́bì níwájú Ọlọ́run títí àfa oníwàásí Sheikh Jakmal Atayese wọ́n fi ń sọ wípé nítorí bàbá ṣe yí dùn àwọn lójú bàbá ní kí wọ́n yí àga pé àwọn ò fẹ́ máa fi ẹ̀gbẹ́ etí kan gbọ́ ọ̀rọ̀ àwọn fẹ́ fi gbogbo ara gbọ́ etí méjèèjì àti gbogbo ara ìwọ̀n fi gbọ́ Ọlọ́run ó túmọ̀ sí wípé ìtorí Ọlọ́run ni bàbá kábíyèsí fi wọlé ìtorí Ọlọ́run bàbá kábíyèsí fi dìde lọ sí prógrámù yẹn nígbà wọ́n dẹ̀ parí wáàzí yẹn tán bàbá sì dìde pé tọ́ àwọn tún ní nǹkan míì táwọn fẹ́ lọ ṣe nínú ààfin before ká fún wa oníwàásí tó dé kábíyèsí jókòó wákàtí méjì ó lé wọ́n jókòó wákàtí méjì ó lé níbi prógrámù yẹn ẹni tó bá ní fídíò live program àná yẹn lọ́wọ́ ẹ lọ́ọ́ wò ó Sheikh Muslihuddin Aláàgbérí bàbá imam Ọlọ́run ní jẹ́ yáwọ́ mú kú gbogbo àdúrà tẹ́ ṣe fún bàbá bìjáì Sayyid al-Wujud sallallahu alayhi wa sallam amina 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 bẹ́ẹ̀ ti tọrọ Ọlọ́run jù orí bẹ́ẹ̀ fẹ́yìn náà àwọn ọmọ tí yín náà ó débi gíga wọn ò dẹ̀ ní ńlá ọlá ìyá nẹ́bí wájú Ọlọ́run so bàbá kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ èèyàn ò ní ṣe irú èyí kò màmá láàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ nínú àlàálẹ̀ prógrámù àná yẹn ká ní pé bàbá lọ́rọ̀ kan tí wọ́n fẹ́ sọ pé ìtorí pé ó fẹ́ sọ̀rọ̀ kó lè bá a sọ̀rọ̀ náà lójú ó lọ
nígbà tí afọ́n wáàzí bá sọ̀rọ̀ tó máa ṣe wáàzí tán bàbá ò wá kọ́mẹ́ǹtì lé wáàzí wọn lórí bàbá ó sọ̀rọ̀ nígbà wọn fẹ́ gbé microphone fún bàbá kábíyèsí ní there is nothing to say, kò sí tí mo fẹ́ sọ mọ́, ọ̀rọ̀ ti parí síbi wáàzí tí wọ́n ṣe. Tí ọ̀rọ̀ bá ti pé tán èèyàn ò tún ń bùlé e lórí má, ọ̀rọ̀ Ọlọ́run ó ju gbogbo ohun tí ń jí ọ̀rọ̀ lọ. Kọ́lọ́run wá sọ̀rọ̀ kémi náà wá ní mo fẹ́ sọ̀rọ̀, mo fẹ́ máa bọ́lọ́run dupò nìyẹn. Allahu Akbar. Tẹ́yìn àgbà microphone dáa sọ pé mufti mo wọ̀ kí wọ́n mú bàbá yìí ṣerú èèyàn bẹ́ẹ̀ wàláhì tàláì. So bàbá dìde wọ́n fẹ́ gbé microphone fún wọn ní irọ́, àwọn ò ní táwọn fẹ́ sọ, gbogbo táyé wọ́n ti sọ yìí òun náà ló di ọ̀rọ̀ kó ní kálukú ó mú tiẹ̀ ló ń bẹ̀. Àfọ́ oníwàásí wá advice bàbá fún nǹkan mẹ́ta àbí mẹ́rẹ̀ẹ̀rin tó ní kó wọ́n advice wọn fún, ó ju àwọn náà, ó ju àfọ́ oníwàásí náà lójú wípé mẹ́rẹ̀ẹ̀rin ní ń bẹ lára bàbá. Bàbá nígbà tí wọ́n sọ pé bàbá kábíyèsí ibi tẹ́ ẹ wáyé nísìnyí gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n dò yín ká yẹn tẹ́ ẹ mọ̀ lólùfẹ́ yín yẹn lóòótọ́ olólùfẹ́ yín ni wọ́n o, ṣùgbọ́n ẹ má gbára lé wọn. Kábíyèsí ti mọ̀ yẹn tẹ́lẹ̀ torí wípé nínú ọ̀rẹ́ náà ni mọ̀náfìkì wà, ọ̀tá èyàn ó fojú hàn kọ́ ta lòun jẹ́, yóò dẹ̀ máa show hatred síyàn ní gbogbo ìgbà. Àmọ́ mọ̀náfìkì ojú ẹ̀rín ni ó máa gbé wá, ìwọ sì ń bẹ nínú ẹ̀. Advice ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo àwọn ọ̀tá yín náà ẹ̀yin ẹ má jẹ́ ọ̀tá fún wọn, ẹ má múra yín lọ́tá fún wọn o, ẹ máa fi wọ́n qualify wípé Ọlọ́run ni wọ́n ń bá ṣọ̀tá, gẹ́gẹ́ bí ìṣesí bàbá náà nìyẹn. So bàbá ò bẹ́ẹ̀ nìkan kan ṣọ̀tá, wọn ò dẹ̀ ní ọkàn èròǹgbà tí ò dá lórí anybody. Ìlú wọn, àwọn ọmọ ìlú wọn ló jẹ wọn lógún, ìlú mi, àwọn ọmọ ìlú mi. So gbogbo ohun tí wọ́n dẹ̀ ń ṣe, wọ́n ń ṣe fún tolórí tẹlẹmù ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ìwọ tó bá wá mú wọn lọ́tà tó dẹ̀ ń ṣaburú sí wọn, ìwọ ni kó o máa retí àgbákò tí ó ṣe ọ́. Torí bàbá yìí ò rẹ́ anybody lọ́tà rẹ̀, wọn ò dẹ̀ mú anybody lọ́tà wọn. Èyí jẹ́ advice ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, Atáyéṣe sọ wípé àbásọ̀hún ẹ gbára ti Ọlọ́run, ẹ má gbára ti èèyàn pé àfáà kan ní kinní kan tí ó fún mi, àbí wọ́n pásọ̀ kan ní kinní kan tí ó fún mi, àbí wòlíì kan ní kinní kan, àbí oníṣẹ̀ṣẹ̀ kan ní kinní kan tí ó fún mi. Ọlọ́run tó dá yín, tó gbé yín sípò tó gbé yín sí yẹn, òun ni kẹ́ ẹ farati. Ọlọ́run náà ní kábíyèsí farati látànà tẹ ìdùnní. Gbogbo àwọn qualities yẹn ó tún wá ní nígbà náà nǹkan o bàbá ẹ má máa sọ̀rọ̀ pọ̀ o, sùúrù ní kẹ́ ẹ ní o, ẹ ní sùúrù tí ó pọ̀ gan ni o, àgbà sùúrù ń bẹ lára bàbá gan ni. Gbogbo ayé sì mọ̀ kó láǹgbà káwọn rábítà wá níjó òní àwọn jọ sọ pé sùúrù yìí pọ̀, tí gbogbo ayé tún fi ń kíbò pé ṣé sùúrù yìí gan ò ti fẹ́ di nǹkan míì báyìí. Àmọ́ ní táwa mọ̀ ní wípé sùúrù kì í pọ̀ jù àfi tí ò bá ní tó nìkan ló kù. So látara pé bàbá ní sùúrù wọ́n dẹ̀ máa ń wò sùn bàbá akọ́sìn máa jáná sí àgbà, tí wọ́n bá ń kí bàbá, tí wọ́n bá ń yin bàbá wà sọ pé bí Gandhi ó bá sọ̀rọ̀ a kàn máa wò sùn bí ṣe ń wò ó ya hayu ya kọyù bàbá ò kì í sọ̀rọ̀ bẹ̀rẹ̀ wọn pé kíní kan ṣe pé kíní kan jẹ fún lágbára lẹ́sì, ta ni wọ́n fẹ́ fún lẹ́sì, ta ni bàbá fẹ́ fi kọ́ ránà ara wọn, ta ni wọ́n fi kẹ́gbẹ́ ara wọn tí wọ́n aláyín nígbà náà ń kọ́sẹ́ àwọn ó máa fún lẹ́sì, yóò sọ̀rọ̀ ká àwọn ó dá lóhùn. No ẹ lè bá rẹ̀ pẹ̀lú kábíyèsí. Ó tún ṣe gbogbo advice mẹ́rẹ̀ẹ̀rin tátáyé ṣe mú lọ́wọ́ páwọn ó fún kábíyèsí, gbogbo ẹ̀ lọ́lọ́run ti dá sára kábíyèsí wa. Alhamdulillah, àbá kábíyèsí Ọlọ́run ò ní gba ìwà dáadáa sọnù kúrò lọ́wọ́ yín. Wala la ilaha illallah wala Muhammad rasulullah. Ibi dáadáa tẹ́ ẹ sì ń lérò f'Ògbómọ̀ṣọ́ yẹn lágbára Ọlọ́run ó mú wa débẹ̀. Àlùbáríkà Nábì ní iwájú Ọlọ́run. Akí gbogbo àwa tá a dó tọ̀bá mufti níbi program wọn àná. Kódà àtúkì gbogbo àwa tá a tún dúró ti bàbá wa engineer Abdul Hakim níbi program tó ní tí wọ́n náà táwọn wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ramadan program tí wọ́n náà táwọn náà ń ṣe. Engineer Abdul Hakim Ọlọ́run jẹ́ kẹ́ ní àṣepẹ́, Ọlọ́run kò ní jẹ́ kẹ́ yáwọ́ mú ikú. Gbogbo ilé tẹ́ ń ṣe ní sáré àní títọ́ Ọlọ́run ó jẹ́ bá níbi tó ti lérè. Ọlọ́run ní jẹ́ kí aziki yín ó kan òkúta. Wala la ilaha illallah wala Muhammad rasul. Ó yẹ kémi náà wà ń bẹ̀ báyìí, but iṣẹ́ ìlú tẹ́ gbélé wa lọ́wọ́
iṣẹ́ ẹ̀sìn tẹ́ gbélé wa lọ́wọ́ òun ni ò fún wa ní àǹfààní láti pé kí a jókòó pẹ̀lú yín. Ẹ̀mí mi ń bẹ níbẹ̀, ọkàn mi ń bẹ níbẹ̀. Ọlọ́run yóò jẹ́ kí a ṣe púpọ̀ ọdún láyé. Wala la ilaha illallah wala Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ní ìparí, à ń gbọ́ ìkéde wípé wọ́n ní tí wọ́n bá fẹ́ kí yín dì, àwọn tí ó lọ kí yín dì ní onípaànù, wọ́n gbé mọ́tò síbí kan, wọ́n gbé mọ́tò sí ọjà tó bá kúta lè máa polówó. Ọjà tó bá ti kúta iná lèyàn máa ń polówó. Bá gbé pléènì kalẹ̀, àwọn olùsìn lọ́hùn tòótọ́, àwọn olódodo, àwọn tí wọ́n sì ń di àbòsí, wọ́n mọ bó làwọn ó ti jọ́sìn fún Ọlọ́run. Bá a máa gbé mọ́tò sí oríta ẹ́ndì yẹn, kí ẹ gbé mọ́tò wọnú ẹ́ndì gangan lọ pé ẹ fẹ́ fi máa kó àwọn èèyàn ìwọ̀n àbántẹ́ẹ̀rì náà bẹ́ẹ̀ gbádìí ẹ̀gùn bẹ́ẹ̀ sì gbẹ̀gùn ìwọ̀n àbántí òye náà ni òye. Ààlà ni ó fòkó ọ̀lẹ́ hàn, àwa ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ààlà ni ó fi kíni ni ó fòkó ọ̀lẹ́ hàn. Ìwọ náà tó sì ń ṣagbátẹrù mọ́tò ọ̀hún ìpè kíní kan, ìgbà tẹ́ ẹ máa wà ń bẹ̀ máa gbé mọ́tò fáwọn onípaànù tí ń wá láti onípaànù wá sí Indi General. Nígbà tá a tún kó yìí lọ sí onípaànù ẹ̀ náà máa gbé mọ́tò sí General ipe kí ló kọ ẹ̀ ipe kí ẹ fi rọ àwọn èèyàn lọ́rùn. Àmọ́ nítorí pé sáà ẹ ní owó tẹ́ fẹ́ fi ba ayé jẹ́, ẹ ní owó tẹ́ fẹ́ fi da ìlú rú, ẹ wà náwó náà. Ẹ jẹ́ á máa wò ó. Ọlọ́run ọba tó fẹ́ wò nínú ogun tá a bá ń ṣe òun ni ọkàn wa, àníyàn tá a fi ṣiṣẹ́ ìlọ́lọ́run fẹ́ wò. Ọlọ́run kó tún ẹnì kọ̀ọ̀kan wá sí. Gbogbo wa pátápátá bàbá wa sọ̀hún wọ́n ní a máa kéde fún yín. Bàbá wa ìmáàmù àgbà Sheikh Habibullah Ahmad Tijani Ayilara wọ́n ní a máa kéde fún yín o wípé nígbà náà ń kọ́sẹ́ ìrun wa Indi tọdún yìí inú Indi General òun náà láti kí. Ọlọ́run kó má ṣàgbà ní ìbáàdà fún wa. Jẹ́ kí a wùwà ọmọlúwàbí wa jálẹ̀ bá ti ń wù bọ̀ látẹ̀yìn. So ẹ má jà bẹ́ẹ̀ ní bọ́dì fa wàhálà. Wọn bá gbé mọ́tò síbi kan nígbà wọn bá ti fà wá lásọ pé kí ló kọ ẹ̀. Àwọn tí bá ń wọnú mọ́tò ẹ máa wò wọ́n níran, àwọn tó ń gbọ́ kalẹ̀ ẹ máa wò wọ́n níran. Ìwọ ṣàlùwàlá rẹ láti lé mú tẹ àtẹní rẹ lọ́wọ́ kó o dẹ̀ wọnú Indi. Tó o bá ti dénú Indi níwájú General yẹn níbi secretariat àwọn àìmà, jókòó kó o máa gbọ́ lecture ní tí àwọn àáfàá bá ń sọ. Nígbà tí bàbá ìmáàmù bá dé wọn á kírun. Tó o bá dẹ̀ kírun tán gbìyànjú kó o jókòó kó o gbọ́ kútúbà tí wọ́n á ṣe. So lẹ́yìn kútúbà wọ́n á ṣàdúrà fún ìlú, wọ́n ṣàdúrà fún gbogbo tí ń di ọmọ ìlú lápapọ̀. Ọlọ́run kó má ṣàgbàdúrà oníkálukú wa. La ilaha illallah. Ọlọ́run jẹ́ àsọdún ayọ̀, Ọlọ́run jẹ́ àsọdún dùnú. Má da ìbànújẹ́ pọ̀ mọ́ ọdún fún wa. Wọlá títóbi rẹ, wọlá agbára rẹ. Gbogbo tí ń jẹ́ àwọn ìbádàtì wa, àwọn ìjọsìn wa tá a ṣe before Ramadan, èyí tá a ṣe nínú Ramadan, àwọn èyí tá a tún máa ṣe lẹ́yìn Ramadan, Ọlọ́run ṣáàjì ó já sí ìtẹ́wọ́gbà fẹ́ni kọ̀ọ̀kan wa. Wọlá títóbi Ọlọ́run, wọlá agbára Ọlọ́run. Gbogbo àtàjọ sí ètò náà, Ọlọ́run àbíọ́ aziki tó péye ọlọmọsà àjogún ẹfún oníkálukú wa. Ẹ má jẹ́ àgbàgbé láti òní yìí lọ a lè fi máa yọ tí ń jẹ́ zakatul fitr wa. Bí wọ́n ṣe ní ká máa yọ òun náà ní sọ́ọ̀rìn kan tí ń ṣe déédéé múdù mẹ́rin fún orí kọ̀ọ̀kan. Baálé ilé yóò yọ fún rẹ̀, yóò yọ fún ìyálé ilé, yóò dẹ̀ yọ fún gbogbo àwọn ọmọ àti àwọn tí ń bẹ ní abẹ́ ìkápá ẹ̀. Kódà ọmọ tá a bá bí lóòjọ́ a máa ń yọ zakatul fitr, a máa ń yọ fún. Ànábì ní tu'matun lil fuqara yóò máa jẹ́ kílókò ẹ̀ oúnjẹ fáwọn aláìní, wa tuhratun lis-sa'imin yóò sì máa jẹ́ àfọ̀mọ́ fáwọn tí wọ́n ń gba àwẹ̀. Àwa tí a bá ní sọ́ọ̀rìn yẹn nílé tí rírí múdù yẹn ò dẹ̀ rọrùn fún wa láti pé ká lò, a lè lo agolo mílíìkì lórí gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ yọ, bóyá ráìsì ni, bóyá ìwà ni, bóyá gàrí ni, bóyá alikama ni ìyẹn wheat, bóyá àgbàdo ni fáwọn tó bá fẹ́ yọ àgbàdo. But àwa tá a bá fẹ́ yọ àgbàdo ẹ jẹ́ àkíyèsí, ẹ má jò jẹ́ àárọ̀ ọjọ́ ọdún àbí ọdún alẹ́ ọdún kù àárọ̀ la ńlá tó gbé àgbàdo àbí ọkà bàbà even àbí alikaman lọ síbi tí a bá fẹ́ gbé lọ. So ẹ jẹ́ àti yọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, bóyá bí àgbàdo ni, bí ọkà bàbà ni, bí alikama yẹn ni, ẹ jẹ́ àti yọ láti bí irú òní ká ti lọ gbé fún wọn. So wọ́n ti lọ gbé lọ sílé ẹ̀rọ, wọ́n ti lọ mo má ṣe fẹ́ lò ó. Ẹni tí ó lọ tiẹ̀ ní túwó, ẹni tí ó dẹ̀ lọ tiẹ̀ náà ní ògì, ẹni tí ó sì fi tiẹ̀ náà ṣe wheat flour. So wọ́n á lè ti yanjú ẹ̀ kalẹ̀ before ọjọ́ ọdún. But ẹni tí a wá lọ gbé àgbàdo bá láàárọ̀ ọjọ́ ọdún pé kó tó jáde lọ sáyìn, a wá lọ gbé àgbàdo ká mọ́lé, wọ́n ní ká dùn nínú ni,
àti wá lọ fi kún ìbànújẹ́ nígbà tí èsà díẹ̀ ṣé yóò máa sáà jẹ ni so gbọ́n tá a bá fẹ́ ṣe ẹjẹ́ àfi inú mímá àti ọkàn mímá àtàníyàn tó dáa òun ni kí ẹ jẹ́ kí a fi ṣe Ọlọ́run kó máa ṣàgbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa wala gbólóhùn la ilaha illallah wala muhammadu rasulullah. Bákan náà àwọn onímọ̀ àwọn mufti káàkiri wọ́n ti ṣe fatiwa lórí wípé a lè lo owó láti fi yọ zakat al-fitr. Wọ́n ọ̀rọ̀ yẹn ti ń bẹ tipẹ́tipẹ́ even nígbà táwa náà ń bẹ níwájú àwọn bàbá wa mudir Badruddin Abdulsalam ọ̀la kọ́lọ́n kó bá wa ṣe àlékún ìkẹ́ wọn nígbà tá à ń bẹ níwájú wọn nílé kéwú ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tí a sọ ó dẹ̀ ń bẹ nínú àwọn tírà tí ó jẹ́ pé kí ni o àkà tí wọ́n dẹ̀ ṣàlàyé ẹ̀ but àgbọ̀ ẹni ibi tí àgbọ̀ yóò bá ti sí àbí tí opinion bá ti dífà ẹlòmíràn ní ọmọ ní àgbà tí wọ́n ti yọ lójú ayé ànábì kò yẹ káwọn yẹn lè ṣe fatiwa kán yọ a lè fowó yọ ní tí a lò ní bí owó tá a bá fẹ́ fi yọ ní pé kí ni ṣé gàárì la fẹ́ lò láti fi yọ zakatul fitr èló ni orí kọ̀ọ̀kan ó jẹ́ nípa ní tá a fẹ́ yọ yẹn so òun lá lo owó yẹn bóyá bí àpẹẹrẹ nísìnyí gàárì bóyá wọ́n ń tà ní 500 naira ike kan so a dẹ̀ máa yọ ike kan àti agolo méjì èyàn agolo méjìlá so a wà multiply rẹ̀ by orí àwọn tá a fẹ́ yọ lé lórí káni rice náà la fẹ́ yọ ní iye tó ń ta rice a máa multiply rẹ̀ iye tó ń ta rice yẹn òǹdíwọ̀n ní sọ́ọ̀bù zakatul fitr yẹn a máa multiply owó yẹn lórí orí kọ̀ọ̀kan tá a fẹ́ yọ so a dẹ̀ lọ kó fún ẹni a fẹ́ kó fún bóyá ẹnìkan ti gbé nǹkan fún tẹ́lẹ̀ títí ń wo bóòlù wọn sì ṣe owó bóòlù wọn sì rí owó tó wọn fi prepare kìnìún ọ̀hún ẹ̀yìn gbówó fún ajẹ́pẹ́ ẹ̀dùn nínú náà nìyẹn bóyá sì ní kò tí ì jẹ òun ò jẹ ráìsì àgbàdo lẹ́yìn tí fẹ́ gbé lọ fún àbí ẹ̀wà lẹ́fẹ́ gbé lọ fún ẹ wá fi owó yẹn owó tẹ fẹ́ gbé owó kíní tẹ fẹ́ gbé lọ yẹn ẹ gbé sórí ẹ gbé ètò rẹ̀ sórí owó ẹ wá kó iye owó yẹn lọ fún onítọ̀hún yóò lè lo owó yẹn láti fi ra bóyá rice ló wù ní o bóyá aṣù náà ló wù pé àyàn ló wù mí kí n jẹ́jọ́ ọdún yóò lọ ra iṣu yóò sì wọ́n ra ẹ̀fọ́ tí àwọn náà sọdún ayọ̀ à ń tá a fẹ́ lò nínú pé ẹ̀dùn wọn nínú yẹn ó ti jáde níbẹ̀ so Ọlọ́run kó máa ṣàṣàlékún àgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó fi wá láyà balẹ̀ kọ́lọ́n kó fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ́n kó gbàdúrà wa kó jẹ́ àsọdún ayọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ọba ní ìparí pátápátá Ọlọ́run kó fi yín láyà balẹ̀ Ọlọ́run kó fi ìlú láyà balẹ̀ fún yín Ọlọ́run fi yín láyà balẹ̀ fún ìlú tó wá fi ìlú náà láyà balẹ̀ fún yín Ọlọ́run má dà yín láàmú Ọlọ́run má wàhálà yín Ọlọ́run má jẹ́ wọlá yín lọ́wọ́lọ́wọ́ àti gbogbo àwọn bá ń gbọ́lá yín pátápátá wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé gan ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tí ẹ ti ń bá mi bọ̀ láti pilẹ̀ tó jẹ́ pé àjọ ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ bọ̀ láti pilẹ̀ tá a sì wá bá dópin ilé ayé wa ọ̀run wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira Ògbómọ̀ṣọ́ ní dàrú o Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ onírogún lẹ̀ Yorùbá ohun gbogbo tó bá ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ látòkèdélẹ̀ àwọn ọmọ wa fún yín bí nǹkan ṣe ń lọ lẹ́yọ̀kan èjì àwọn ọmọ wa ò ní jẹ́ kó fojú yín ru àsì ní jẹ́ kétí yín kó di sí i pàápàá jùlọ bó ti ń lọ pátápátá nílẹ̀ Yorùbá àwọn máa gbé wá fún yín lẹ́sẹẹsẹ àwọn máa mú wá fún yín tí ó sì máa yé wa kò sí méjì tẹ́yìn ní ju wípé kẹ́yìn subscribe tẹ́ ẹ̀ bá ti subscribe tẹ́lẹ̀ àwọn tó bá ti subscribe tẹ́lẹ̀ àwọn olórí alábàákẹ́ tó ti subscribe tẹ́lẹ̀ ẹ̀ẹ̀kan náà ni notification button ẹ̀ẹ̀kan náà ni for lifetime títí láéláé ẹ̀yin lẹ́ ó dẹ̀ máa jàǹfààní ẹ̀ lọ YouTube ní jákọ́bọ̀ nínú àkáǹtì yín ẹ̀yin lẹ́ máa jàǹfààní ẹ̀ lọ àwọn olórí alábàákẹ́ tá àti wá ń wo fọ́nrán bọ̀ táwọn rántí láti subscribe pẹ̀lú àwọn olórí alábàákẹ́ àti pé gbà àkọ́kọ́ ní láti wo fọ́nrán wa mo wá bẹ̀rẹ̀ lórúkọ náà ọba ilé ayé wọ̀ náà kò ní bàjẹ́ jíjẹ mi wa kò ní nira ẹ jẹ́ ká subscribe ẹ tẹ̀lé mi fídíò táwọn èèyàn gàgà jẹ́ ká wòsàlẹ̀ ìpàwọ́ta lọ́wọ́ tó àrìtí akọ subscribe sí SUBSRIBE ẹ jẹ́ ká láfi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribed yóò gbé dísẹ́ yóò gbàgbó sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká fọwọ́ ti aago yẹn á padà wá di aago mẹ́ta á wá tó wá látòkè wá sálẹ̀ iṣẹ́ ti kọjọ́ ọ̀tún fóònù yìí iṣẹ́ ti kọjọ́ wà láàfíà èyí tí ìbá wa jẹ́ ẹtẹ tòkè pátápátá èyí tí akùnrin ẹ̀ dúdú bí fóònù mi wọn kàn fún bí fóònù mi wọn wá kọ ìdọ́gbọ̀ ẹ̀sẹ̀ gbẹ̀rẹ̀ òun gangan ní kátẹ́ àti gba notification yẹn ìtanilógún láti gbà yẹn ní kété táwọn fúnra bá ti ń jáde tá bá ti wà lórí live tàgbé ṣọ́ọ̀tì jáde táwọn èèyàn comment and reply to comment ẹ̀yin ni wọ́n máa jẹ́ ní àkọ́kọ́ tí kọ́kọ́ máa rí ọ̀fẹ́ dẹ̀ ló bá dé YouTube ní jákọ́bọ̀ ní àkáǹtì yín gbogbo nǹkan tí bá wá ti ń lọ ẹ̀ ní dààmú kẹ́ tó rí bí àláàtì tẹ́ bá sẹ́ndì owó sí ẹ̀ ní ọmọ yọ sí yín kúlẹ̀ lórí fóònù yín ẹjọ́ nítorí ọlọ́ọ̀bẹ jẹ́ ká subscribe àwa tá a wá ti subscribe tẹ́lẹ̀ kan náà ni
tá a bá ti subscribe tán ẹ̀kan ni wọn èsì lẹ́ẹ̀mejì notification ẹ̀kan ni wọn kì í ṣe lẹ́ẹ̀mejì. ilé ayé wọn náà kò ní bàjẹ́, jíjẹ mímu wa kò ní nira, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú. gbogbo ohun rere tí bàbá ọba Gandhi Imperial Majesty ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gandhi Òrùmọgẹgẹ kẹta, gbogbo àwọn rere tí wọ́n ń gbé ṣe nílùú Ògbómọ̀ṣọ́ lọ́ọ̀ ní fọwọ́ bàjẹ́ kàn, ọlọ́ọ̀bọ̀ ò ní fọwọ́ bàjẹ́ kàn. àwọn tí wọ́n tún wá ní lérò lẹ́mìí láwọn nǹkan míì tí ó ti wọ̀lú Ògbómọ̀ṣọ́ náà ọba yóò jẹ́ kó máa wọ̀lú Ògbómọ̀ṣọ́ lẹ́yọ̀ ọ̀kan ìjẹ́rìí pé bàbá ti kópa rere nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Empowerment ń bẹ bàbá ń ṣe lóòrèkóòrè, eré sport ń bẹ bàbá ń ṣe lóòrèkóòrè, kánífà ń bẹ ńlẹ̀. ẹnikẹ́ni tó bá fẹ́ joyè nínú ààfin, wọ́n ń kọ́ ọjà, wọ́n ń tún àwọn ibi tí ọba dá ṣe láàrin ìlú, ẹ̀rí wípé ìlú Ògbómọ̀ṣọ́ ti dàgbà, ó ti dọ̀tún. ilé ayé wọn náà kò ní bàjẹ́, ìjẹ̀mí wa kò ní nira. ẹ má jẹ́ ká gbàgbé o, ẹ jẹ́ ká subscribe ká tó lọ, so that àwọn míì tí bá ń bọ̀, àwọn fídíò míì tí bá ń bọ̀ wá ká lè máa rí wa dẹ̀ tún wá bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba. tá a bá ti wo fọ́nrán tuntun tán, ẹ má jẹ́ kó sú, ẹ má jẹ́ kó rẹ̀ wá. ẹ jẹ́ ká wò ká tún wò ká wá padà sẹ́yìn, subscribe yẹn yọ̀rọ̀ àyè jẹ́ ká padà sẹ́yìn kára àwọn fídíò tó kù, ká wá wò wọ́n lọ lẹ́yọ̀ kejì, ká wá wò wọ́n lọ sẹ́yìn gbà á wà rí pátá tó iyọ̀ dùn. ibo ìlú Ògbómọ̀ṣọ́ ti ń bọ̀, ibo lọ́ bá a dé, ibo la dojúkọ, ibi tó dáa lọ́rọ̀ wọ́jà sí ìlú Ògbómọ̀ṣọ́ àtìlẹ̀ Yorùbá mi àṣẹ. ìdí nìyẹn tá a fi máa tọ́ fún apẹ́tẹ́ bá wo fọ́nrán tuntun tán ẹ tó padà sẹ́yìn kẹ́ lọ wọ àwọn tẹ̀yìn dáadáa, àwòrán àǹfààní ń bẹ ẹ ṣe gan.